Awuzu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ kalẹ́ ṣàlàfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bá ìtúnṣe wà lẹ́nìí. Ẹ̀yin tẹ́tí subscribe mi, God continue to bless you. Ọwọ́ yín ò ní mọ ìsàlẹ̀ àpò. Ẹ̀yin tẹ́tí subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe and God will continue to bless you all. Kí ni low energy? Low energy nílé yìí náà. Ìwọ tó dọ̀bálẹ̀. Owó ìyá gbọ́, owó ọmọ gbọ́, owó ekutele gbọ́, owó mẹ́ẹ̀lẹ́ gbọ́. At the end of the day, ìyàwó mi ò gbà fún mi. Twẹ̀. Ìyàwó mi ò gbà fún mi. What a low energy. What low energy. Ìyàwó mi ò gbà fún mi. Ìyàwó mi ò gbà fún mi. Ẹ tẹ̀dúná tó bá tiẹ̀ ń sọ pé òun ṣe responsible husband. Ṣé kò ní àwọn ẹbí? Kò ní àwọn ará? Kò ní àfà? Kò ní ìmáàmù tó fẹjọ́ rẹ̀ sùn? Tó fi ọ̀rọ̀ tí wọ́n fọ̀rọ̀ Ọlọ́run kọ lọ́rùn? Níbi táwa ti wá tó yé yín, wọ́n máa sọ fún wa pé ọkọ wa ni ọ̀nà ọ̀run wa. Àwa mọ̀ sunkún tẹ̀lé àwọn ọkọ wa ni. Ọkọ wo bá ṣe àmọ́ sunkún tẹ̀lé ni. Àmọ́ ẹ̀yin ò wá fún mi ní low energy. Ẹ mọ̀ sọ wípé ìyàwó yín ò gbà kí ni kẹ́ ẹ ṣe. Ẹ mọ̀ sọ wípé ẹ ń lọ fà. Ìwọ obìnrin tó bá ń gbọ́n lẹ́lẹ́ ń bẹ̀ yẹn, tí ọkọ rẹ̀ ń fà, tó ń bára rẹ̀ fà tó sì wá lé, iná ló wọ̀. Iná ni wàá wọ̀. Kí ni àǹfààní pé wọ́n sanwó orí rẹ̀, ó dẹ̀ gbà, ó wá jẹ́ kọ́kọ́ rẹ̀ sọ́fà, ó wá lọ ń bára rẹ̀ fà. Ṣó dáa? Ó lọ ń bára rẹ̀ fà. Tẹ́yìn kò bá believe pé kíní yẹn ó ní spiritual attach, ẹ̀yin lẹ mọ̀. Because tí wọ́n bá fà, ó máa ní picture tí wọ́n máa fi sí ọkàn ara wọn. Kí ni àǹfààní ẹ as obìnrin tí ọkọ rẹ̀ ń bára rẹ̀ fà? Okay, fíra rẹ sí position ọkọ rẹ̀ yẹn. That is àwọn ọkùnrin tó wà responsible ni mo ń sọ o. Fíra rẹ sí position ọkọ yẹn. Ká sọ wípé ìwọ ni mọ̀mọ́ ẹ̀. Kí ọmọ rẹ̀ wá wálé wá bẹ́ẹ̀ pé ìyàwó mi ò gbà o, mò ń lọ fàánú tọ́lẹ̀tì. Ìwọ as a mother, báwo lo ṣe fẹ́ feel? Ìkànnì as a woman tó bá wà níbẹ̀ yẹn tó ń gbọ́. Every time calculation ni. Àti ní tí ọkùnrin tó bá wà okay, tó wà responsible, fẹjọ́ rẹ̀ tó àwọn èèyàn rẹ̀ lọ, kò kí ń ṣe pé kó máa fi oorun rẹ̀ kó máa fi dùn. Àwa àwọn ò kọ́ wa bẹ́ẹ̀. Ẹ̀yin ọkùnrin tẹ́ bá ní obìnrin tó ń fún yín ní low esteem bẹ́ẹ̀ yẹn, kó tó di pé wá tì yín sí nǹkan bí tó yẹ kó tì yín sí. Because tí obìnrin ò bá gbà fún yàn nínú ilé, ó máa tì yàn síbi tó yẹ kó tì yàn sí ni. Ṣóyè yín, ẹ máa lose respect, ẹ máa lose self esteem, ẹ máa dàbí nǹkan, ẹ máa wà depressed. In fact, ẹ máa lose nǹkan tó ń jẹ́ ọkùnrin yín in no time. Before kóbìnrin kan tó sọ yín di dàbí mo ṣe dà tó ń jẹ́ kí ẹ lose oko yín tó oko yín wà di dọ̀ǹgẹ̀rẹ̀ mọ́bẹ̀, ẹ fẹ́ ìyàwó mi. Simple. Nítorí pé kí ni wọn ò torí oko kan dá obìnrin kan. Wọn ò torí ọkọ kan dá obìnrin kan. Ṣóyè yín, yes, that is to say obìnrin tó bá di pé ó bá jókòó síbẹ̀ tó mọ wọ ọkọ rẹ̀ tó máa bẹ́ra rẹ̀ fà, is unfair. Ẹ step up. Ẹ má ṣe yẹn. Ó máa ti ọkùnrin síbi tó yẹ kó tì wọ́n sí ni. Ó lè ti ọkùnrin kú, ó lè ti ọkùnrin sí bólà, ó lè ti ọkùnrin débi pé ó máa wá kó bá yín gangan. Is unfair. Kò kàn mí tó bá yá ó máa wá kàn ẹ́, tó bá yá ó máa wá kàn gbésí ayé àtàwọn ọmọ ẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn fún àwọn ọkùnrin. Mi fẹ́ ṣe fídíò yìí méjì. Ẹ̀yin ọkùnrin náà, ẹ̀yin ọkùnrin, ẹ ń ṣe bẹ́ẹ̀ fóbìnrin. Ẹ ń pa obìnrin tì. Obìnrin ó mọ sunkún sí yín pé ọkọ mi ò wá. Obìnrin mi lè lanu sọ, ó fi gbogbo body language, ó fi sọ̀rọ̀ sí yín, ó fi ṣe gbogbo ẹtì pátì nítorí pé ti rí ọmọ kékeré kan tẹ́ ń bá sùn ta. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ní ọkùnrin mi tó ń gbọ́ mi, òun ti obìnrin yẹn fún lesser man. Any nonsense man obìnrin yẹn máa fẹ́. Ajá mi ti darúgbó, ajá mi ò bọ́dà, ajá mi ò máa. Ta ló sọ fún ẹ? Mo ti sọ bẹ́ẹ̀ náà nínú fídíò mi kan. Ta ló sọ fún ẹ pé ìyàwó rẹ she's not waiting? Ta ló sọ fún ẹ pé it is not because ó ń shy? Àwọn obìnrin mi shy, wọn ò lè come out, but wọ́n need ẹ. Báwo ló ṣe máa wà pẹ̀lú obìnrin nínú ilé oṣù kan?
obìnrin yẹn máa gbé fún lesser woman ta, ó máa gbé fún lesser woman tó bá wá yá, tó bá kò ní bọ́dà pé ò rí mọ́ even 6 months ò rí kò ní bọ́dà, tó bá rí gan ní 6 months á mọ̀ kanra ni, ẹ̀yin lẹ ti fà á, ó wà nínú ilé 1 month kò sí kankan tó ṣe é, ó ní energy but maybe you were wasting it outside, ó ti gbàgbé pé òun tọ́jú obìnrin yẹn fún kíni, kí ni àǹfààní tẹ́ fi fẹ́ra yín gan, ẹ má jẹ́ ká deceive ara wa, kí ni àǹfààní tẹ́ fi fẹ́ra yín yàtọ̀ sí pé kí àṣepọ̀ dídó bíbá sùn kó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì, tí ọmọ bá fẹ́ wáyé kó wáyé, kí ni àǹfààní tẹ́ ń gbóbìnrin sínú ilé fún, for what, for what, tí obìnrin ò bá entice ẹ mọ́ àti ìyàwó rẹ, sọ fún àwọn kan tó ṣe, ẹ̀tọ́ rẹ ni pé kó bóbìnrin ìyàwó rẹ sùn as ọkọ, tí ó bá ń ṣe nǹkan tó ṣe tó jíjà rẹ mọ́, advice ẹ̀ pé ṣe báyìí túláàsì, ṣó yẹ túláàsì, tó bá gbéjà síta tó lọ bá lẹ́sàmà tó jẹ gbogbo onídọ̀ọ́nìdọ̀ tó wọ́n jẹ́ níyà, ṣó yẹ tó bá délẹ̀ ó máa kan gbogbo yín, ó kan ara, ó kan ẹbí, ó kan gbogbo everybody, ó da gbogbo family yín rú, ẹ take care. Tá bá wá rí obìnrin kan tí ìyàwó rẹ̀ ń gbé fún tó dẹ̀ ń ṣe, tó wá dì láti mọ̀ ṣe àánú ta, láìpẹ́ láì jìnnà ó máa kó bára rẹ̀ ń tiẹ̀, yes, ọlá àánú kan àtọkàn kan tí ìyàwó rẹ̀ ń gbé fún ẹ pàṣípàṣẹ, àbí ká rí yọ jọ́ dá wọn yẹn náà àbí kí ọkọ rẹ̀ mọ́ gbé fún pàṣípàṣẹ, tẹ́tún ṣe mọ́ra wọn, ó kàn tiẹ̀ solely on your own. Ẹ̀yin ọkùnrin ẹ má fún mi ní ẹlẹ́jì yẹn mọ́, tó yẹ yín, tíṣẹ́ yín ò bá tó ẹ wá ṣẹ́kúṣẹ́ ọwọ́ yín, ìyàwó yín ò bá gbà ẹ lọ fẹ́ ìyàwó mi, ẹ mọ̀ fà á nínú ilé, tẹ́ bá ń fà á tó bá yá ó máa wọ́, you understand, tẹ́ bá ń fà á jù ó máa wọ́. This is on point by 2 using my words for all this. Bye for now.